100 years from today. Kànró níbo lọ wà nígbà náà bó lè mí wà nígbà náà. Àtẹ̀mí àtiwọ́ àní síláyé mọ́. Àti wà nù sàárè. Ọ̀dọ̀ ta la wà nígbà náà. Ọ̀dọ̀ Ọlọ́run. Sẹ́mi àti ẹwà wà lọ́dọ̀ Ọlọ́run bàbá yìí. Torí tá a bá sí lọ́dọ̀ rẹ̀ báyìí. Gbà tá a bá padà pàdé rẹ̀. Àní pàdé rẹ̀ pẹ̀lú dáadáa o. Àfi kémi àti ẹ ká wà lọ́dọ̀ rẹ̀ báyìí. Nígbà tá a bá padà pàdé, á padà pàdé dáadáa ni. Mo dààmú, mo fòró. Owó tó yẹ kí n fi jẹun, mo fi ń kọ́lé. Èló mo ti rí 10,000 naira jẹ́ lọ́ra sìmẹ́ǹtì méjì. Ó yẹ ẹ̀yin ọmọ òjò ti rọ̀ ẹja lọ kóyan rìn. Àwárù àkókalẹ̀ bricklayer wà bá yọ blọ́ọ̀kù yọ sí 40 ní o 35 ló dá o. Àwa ń lò sẹ̀mí bẹ́ẹ̀ mo fi kọ́lé. Ilé òun ta ni ó nì lọ́gọ́rùn-ún ọdún sísìn. Ibi tí ń wà lọ́gọ́rùn-ún ọdún sísìn sí mo kọ́lé rẹ lẹ̀ yé àyìnà marimari ó hàdí ṣùgbọ́dá o fọ́kàn hàdí zàázà náà ni máa ń wá a àwọn tí wọ́n ti wà lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn tá a ra lẹ̀ wọn tàbí tá a jogún lẹ̀ wọn bó ní wà báyìí kí ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí ǹjẹ́ inú ẹ̀kún ní wà àbí inú ẹ̀rín àwa bẹ̀rù ẹni tá à ń padà lọ́ọ́ bá lọ́gọ́rùn-ún ọdún sísìn kí là bá pàdé lọ́dọ̀ rẹ̀ dáadáa ní àbá ìdá ọ̀dájú wa pọ̀ fìtínà pọ̀ wàhálà pọ̀ tá à ń fira wá ṣe bẹ́ẹ̀ mọ́tò tààrà tá a ti torí rẹ̀ pọ́ mọ́lá kejì lẹ́kún bẹ́ẹ̀ ilé tá a kọ́ tá a ti torí ẹ̀ jẹ́ odidi èèyàn sí kò ní padà wúlò mọ́ níwájú Ọlọ́run kí là mú wáyé kí là dá padà Allah ẹnìkan ló ń fẹ́ lówó òun fẹ́ lọ́lá òun fẹ́ kọ́lé ló wà lọ sọ oògùn owó tó lọ ṣe yìí wọ́n lọ ṣe oṣù mẹ́sàn-án lọ́ọ́ fi ṣe tó o bá lè gbìyànjú rẹ̀ ó lọ́ọ́ ṣe ìyá ẹ̀ pọ̀ ó mọ̀ sí fúnṣù mẹ́sàn-án níjọ́ tí ó parí ètè ṣe wọ́n ní ó gbé tutù ó lọ gbé ìwọ ọmọlúwàbí mọ̀ lọ́ọ́ gbé ó lọ gbé lọ sí ẹ̀yìn odi tó bá ti dẹ́yìn odi gbé kalẹ̀ ńbẹ̀ ọ̀dọ̀ lówó ló bá gbé ó dẹ́yìn odi bí ṣe ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ jẹ́ tó sí lójú ìwọ tánu ó lò ní inú rẹ̀ wá dùn inú wọn dùn wọ́n pàdé rẹ̀ wọ́n fún láṣọ wọ́n fún lóúnjẹ wọ́n fún lówó wọ́n fún gbogbo nǹkan wọ́n yọ̀ mọ́ wọn ò wájú padà sínú ìlú wọn mọ́ àwọn àtọ́jú rẹ̀ gbà tí ètò bíi ọdún mélòó ó ti dọ́lọ́wọ́ ó ti dọ́lọ́lá ó kọ́lé ó ní mọ́tò ó níyàwó ó bímọ gbogbo nǹkan ló ti rọrùn fún ẹ jẹ́ ń padà lọ síbi tí mo ti wá kó mọ̀ pọ́lọ́ ti dá mi lọ́lá ó débòdè tó gbà wọlé tẹ́lẹ̀ ìjẹ́ kó mọ̀ lọ wọ́n ní sùúrù gbà tó o débì kí lọ mú wá ó ló mú kankan wá kódà ìwọ ọmọlúwàbí mo gbẹ́bọ wá bọ́ọ̀bà padà náà ọ̀ní mú kankan lọ Allah ilé ayé tá à ń wá káàkiri nu ayé tá a ti torí rẹ̀ pọ́nmọ́lá kejì lẹ́kọ́nù ìyàwó ò gbádùn ọkọ rẹ̀ mọ́ nítorí ayé ọkọ ò gbádùn ìyàwó rẹ̀ mọ́ nítorí pé ó fẹ́ pẹ́pẹ́pẹ́ òun náà fẹ́ sáyé ìgbà tá a wà nú òórùn ìyá wa fóṣù mẹ́sàn-án ó nígbà tẹ́ni fi ń dààmú kí ìgbà tí ó délé ayé ìhòòhò ló wáyé ó wá délé ayé tán ó kọ́lé ó ra mọ́tò ó bímọ ó sì wá ìgbà tí ó wà á padà so possible kó tó mú nǹkan padà ẹlòmíín nú odò ni ó kù sí ẹja ni ó gbé lómiín jẹ ayé táwọn wá káàkiri nù alọ́gọ́rùn ọdún sísìn níbo lọ́ọ́ bá wà bàbá wọn ọ̀tẹ́ ọlọ́run bá ṣe dáadáa fún yín ẹnìkan ló jólè gbogbo òlu ló ti jà lólè ó wá kú mọ́ṣáláṣí tí ó ti jà lólè ó lóun fẹ́ kọ rẹ́kọ̀dù wọ́n jà mọ́ṣáláṣí lólè yóò wá dijọ́ tí yóò jà mọ́ṣáláṣí lólè templan lọ ó ti mú déètì ó wá rẹ kábíyèsí ọmọ kan ló bí ojóbìnrin mo fẹ́ fi ọmọ mi fún yàn tí ó fẹ́ tí ó máa jáde lẹ́yìn mi àmì ẹni ọlọ́ọ̀ni wá wọ́n wẹ́ ni ọlọ́run ti wù mọ̀ rẹ́ ni ọlọ́run ó wá dijọ́ kan kábíyèsí wa rántí pé ẹ má jẹun kú báyìí ẹ jẹ́ rí
ẹni tí ó máa délé lẹ́yìn mi ó dà mọ́sálásí ń bẹ ń bí báyìí ẹni ẹ bá ń bẹ̀ tí máa yẹn náfìlà lọ tàbí tí máa ń kírun nídàájí ṣáájú kó tó kásùbà ẹ bá ń gbé wa ẹni tí fọmọ mi fún un ó jẹ́ déètì jọ tí tèé fẹ́ lọ jalè ń bẹ̀ wọ́n ti mọ́sálásí pa ó gba bí àbẹ́sítọ̀ níbi pọlọmí kan ó gba bẹ wọlé subhanallah ló wá dé mọ́sálásí ìwọ̀n àgọ́ ẹlẹ́pọ̀n tí n bá gbé àgọ́ yìí náà àní mo gbúdọ̀ fọ́ mọ́sálásí yìí níṣẹ́ mo fẹ́ kọ́ lóun mọ̀ pé ń dalè mo fẹ́ fọ́lé ọlọ́run àwọn bíi 3 sí 4 kan sọ̀kalẹ̀ ń wú ẹran pé ó bá ṣe tán ó tó kó wá pò wọn ó máa sá lọ ìṣèyún lọ làwọn sójà bá dé ibi ó gbà wọlé àwọn sójà ti dúró mẹ́ ojú wíńdò wọ́n ṣílẹ̀kùn lọ wọ́n ní ẹ̀fẹ̀lẹ̀lẹ̀ ṣílẹ̀kùn wọ́n ṣílẹ̀kùn tó báyìí kò mọ tí ó ṣe mọ́ àwọn sójà kí ló ń lè ṣe bí ṣe ń kírun irun tí ó ṣàlùwàlá ní bá ṣe ń kírun lọ àwọn sójà bá ṣílẹ̀kùn wọlé wọ́n bá tí ń kírun lọ ẹni tá à ń wí ni Allah àníyàn pé wàá fọ́lé àwọn dà níyàn pé àwọn fẹ́ wàá gbéyàn tí ó jẹ ọba ó kírun fá ó yẹ kó sálámà kó sálámà sáà ń bá a lọ kàn sójà fi lọ nígbà forí kalẹ̀ ní dìde òun mà sórí ibú lónìí ọwọ́ sójà ló ń gòsì kó o sì mọ̀ kó o mọ̀ jọ lọ́run lólè àsọlọ́ àmọ́ fìyà jẹ̀yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ilé ọlọ́mọ sòrò fọ́ o abala dáwọn àwọn olè òfin fọ́lé ọlọ́run ìrò níta yẹn náà fìlà ìdí kínú kò kírun gẹ́gẹ́ o ń gbọ́ wá yẹn náà fìlà lè gbé ayé rẹ̀ afẹ́ bẹ́ẹ̀ bá pa mí ẹ pa mí ó bá ṣe sálámà nù ó sálámà tán bá gbé ó dà fi ọba kábíyèsí ní ṣe sí ọ̀rọ̀ mi ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwí arákùnrin sọ níyàwó ló níyàwó ọlọ́run sí ọmọ mi rèé mo ní ẹni ọlọ́run mo fẹ́ fi fún ìwọ sì ní ẹni ọlọ́run náà lọ́kàn ara rẹ̀ ó mọ̀ pọ́n ìṣẹ́ni ọlọ́run torí pé ó lè ló lọ́jà o wọ́n mọ̀ fi jọba wọ́n mọ̀ dálé àtọ̀nà sí méjì wọ́n mọ̀ fún mọ́tò wọ́n mọ̀ fún gbogbo ẹ̀ subhanallah ẹ wo bọ́lọ̀ ṣe ṣẹ̀san ẹni tó jí aṣẹ́wó tó gòkè àràfá ọlọ́run rí pàṣẹwó ni o ẹni tó gbọ́ ọmọlà kejì lẹ́gọ́ tó so ògùn owó tí ń lọ àsìkí èèyàn ẹlòmíì tó bá ti bóbìnrin sùn báyìí gbogbo àsìkí rẹ ló ti kó ó náà mọ̀ sọ̀kò fásitì no cap ẹni ẹkún fọ́ọ̀rọ̀ òkúta lórí tó náà tó ń lẹ́kọ̀ọ́ fásitì kí ló kọ́ lọ́hùn ìdájọ́ rẹ̀ ò tí ì tó ni lárakùnrin wa dénú lé ní wọn sọkún pé ọlọ́run mi dìsáàfù ìtí mo ṣe yìí ìwọ náà wò ó lè dọ́là fún ọ dìsáàfù rẹ níwọ̀ tó ń ṣe sínà níwọ̀ tó ń kírun níwọ̀ tó ń mọ́lọ́run síbẹ̀ kò pa ọ́ ń bẹ láyé ọ̀ ń bẹ láyé rẹ ẹlòmíì ń bẹ lọ́gbẹ̀wọ̀n ó mọ̀rún kíjú ọ lọ ẹjọ́ tí ó mọ̀ ń pa rẹ̀ ní àtìmọ́lé sí ẹlòmíì ń bẹ lọ́sípítù ìmí ni kò lè mì wọ́n ní ẹ bá gbé wọn wọ́n fẹ́ tọ̀ ẹ bá gbé wọn wọ́n fẹ́ yàgbẹ́ wàlẹ́ ò máa wọ ẹgbàá jù ọ lọ ṣùgbọ́n ọ̀sán ara àánú gbà ní ọ̀wá mọ iye ọlọ́run arákùnrin wa sọkún ó so ó lò dìsáàfù dọ́lọ̀ ṣe fún ó so lọ́wọ́ ló wá sọ ló wá lálàá èrò yẹn wá sí lọ́kàn wípé ẹ̀gbọ́n náà káwá ní ọlọ́run ni mò ń sìn gẹ́gẹ́ dí àkókò yìí ẹ̀wò bóore bọ́lọ́run bá ti fi lọ́kàn balẹ̀ tó ṣùgbọ́n ò wá sin lọ́hùn ọlọ́run tó wá dànù lọ́la irú ta lọ lọ́hùn kwẹ́sánù wá bí àyè léèrè ta lọ lọ́hùn gan. ọgọ́rùn ọdún sísìn ọlọ́ pàdé rẹ o kí lọ́ọ́ bá pàdé sọ́wọ́ máa ń gbẹ́bí fáráre àbí máa ń gbé àrífẹ́lẹ́bí tó bá di next episode inshallah a máa kà fún wa ibi ìtàn kú sí àtìgbà tí wọn ló pàdé ọlọ́run kí lọ́ọ́ bá pàdé ọ̀nà tó lè gbé gbà tájú àrẹ ó fi gbà ṣebọ́kọ̀ rẹ ní yàlè lọ́ọ̀tì torí rẹ lọ́ọ̀fóró rẹ fún lọ́ọ̀kẹ́lẹ́ lórí lọ nígbà tiẹ̀ jẹ́ ọgbẹ̀sán lọ́wọ́ ara rẹ ọ̀fun ọba ẹ̀sán láàyè kó lọ gbẹ̀sán fúnra rẹ ẹlòmíì ò tiẹ̀ máa kọ́ lọ́ọ̀ níwà tí ó wù ẹni ìṣesì náà ọlọ́run pa sọlọ́run gọ́nù ọlọ́jọ̀wọ́ ẹ mọ̀ bẹ̀rẹ̀ láti máa bá ṣíà rẹ̀ ẹ máa bá fi ránṣẹ́ sáwọn èèyàn kẹlòmíì ní kọ́gbọ́n bẹ̀ 100 ọdún sísìn níbo ní wà àfàjẹjẹ àgbà ló kọ mi o ẹ lọ sórí YouTube wa àfàjẹjẹ àgbà TV ẹ kílíkì subscribe kẹtùmọ̀ wà wọ́n wà sí wa tó wà ń bẹ̀ má gbàgbé o kọfẹ́rẹ́nsẹ́ sí yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́mùbá ràn yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń dùn wá nínú ọlọ́mùbá dùn nínú ẹ̀mẹ́yẹ ẹlòmíì ni ó pé kódà tó yẹ mọ́ kírísítẹ́nì àfa ibi stúdíò lẹ̀ dín ṣe ó dà ìdẹ́mi níní mo fi ránṣẹ́ ọlọ́mùbá lọ ọlọ́run ní pa yín lẹ́kún ọlọ́mọ dá yín láàmú lágbára ọlọ́run agbára la awúláwàlá àkówọ́ta ẹ̀ lábẹ́lá 100 years.